sí àwọn èèyàn ti mọ̀ bí bọ́ ṣe rí mi yẹn ọkọ̀ sọ́jà ọkọ̀ òṣèlú ọ̀kan ṣoṣo ọmọ líle tó dùn àbí ológo dúdú káàbọ̀ orúkọ tèmi nìyẹn o Kúnlé ológo dúdú ẹ kú ojúmọ́ o nítorí kò joyè ṣé bẹ́ẹ̀ ló jọba àtìgbà tó ti jẹ Máyégún ló ti rúdù everybody Máyégún ló jẹ orí Ọ̀ọ̀ni of Ifẹ̀ ní pátì òun náwó sí kábíyèsí Ọ̀nìrìṣà whereas ẹ tó fẹ́ jẹ Máyégún of Ọ̀yọ́ tó bá rí kábíyèsí Ọ̀nìrìṣà ó ń tẹrí bàbá yìí ni èwo ni tiẹ̀ ó wá tún joyè olórí ọmọ ọba tán ó wá ya wèrè sígboro ó wá ṣe any house anybody ó wá ṣe any house anybody but kọ́tẹ́bí kọ́ máa sọ fáwọn èèyàn ni pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ fáǹsì ẹ máa bá gbàdúrà ògo ń ja Wàsíù Àyìndé ó lè jẹ́ láti ilé o ó lè jẹ́ láàrin àwọn obìnrin o ó lè jẹ́ lẹ́nu iṣẹ́ ẹ̀ gbogbo ìgbà tó ti ń ṣe gànràngànràn káàkiri yìí ẹ rí pé ṣe ló dàbí pé ń pa ìràwọ̀ àwọn onífújì tó kù gbogbo báyé ṣe ń pariwo àwọn ọmọ Pasuma tó ń pariwo Atawẹ́wẹ́ tó ń pariwo Saheed Òṣùpá ẹ̀rí pariwo wọn lọlẹ̀ torí gàràgàrà tó ń ṣe ó ti fi bo àwọn ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ káwọn gan lọ múra o gbogbo ìgbésẹ̀ tí ọmọkùnrin yìí ń gbé àwọn àfáà tó sọ lórúkọ ẹ̀rọ tí pé mo ṣe rẹ́kọ̀dì ẹ̀ ń gbà ẹ̀ tó ní wọ́n ganu sí àwọn àfáà tó sọ lórúkọ ó bẹ̀rẹ̀ sí bú wọn náà padà ní pé wọ́n ganu sí àbí Christian ni Wàsíù at the end of the day tó yẹ pé irú àwọn yẹn ṣe ni wọ́n lè dùn àbáwọn ìyàwó tó lé lọ àbáwọn ìyàwó tó pátì àbáwọn ọmọ tí ò tọ́jú ṣé àwọn yẹn náà ń sìn ṣẹlẹ̀ tí wọ́n ní ẹlẹ́dàá ni àwọn kankan wà tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa fura kó tó máa gbé ìgbésẹ̀ lórí ẹ̀ irú òun sìn tó bá mọ Bọ́lá Tinubu rí ńkọ́ president Nàìjíríà ni kì í ṣe president ilé yín ìwọ nìkan kọ́ ló ní Bọ́lá Tinubu at the end of the day gan ó pẹ́ ó yá sí Bọ́lá Tinubu náà máa kúrò níjọba fẹ́ lòmíì kì í ṣe pé ọba ní Bọ́lá Tinubu jẹ káwá ní pé o lè máa lo ìdá president títí ayérayé ìwọ gan fúnra rẹ o kọ́kọ́ jókòó kó owó kí ni ẹ báwo ló ṣe jẹ́ ipa wo ló kó nǹkan tó jẹ́ pé gbogbo wa la mọ̀ ẹ tó bá ń lọ sílùú òyìnbó máa mọ̀ wípé o ò lè gbé liquid wọnú plane tó bá lè fẹ́ gbé liquid wọnú plane torí pé ojú ọ̀rẹ́ president wọ́n fẹ́ examine ẹ̀ they want to know the type of chemical or acid or water tó wà nú ẹ̀ omi wo ló fẹ́ gbé lọ́wọ́ tó fẹ́ máa mú tó lè rí eléyìí tó dáa jùlọ nínú pléènì wákàtí mẹ́rin ló fẹ́ lò lábùjá sẹ́kù tí ò lè gbé omi tí ò lè gbé pangolo ọwọ́ ẹ̀ sílẹ̀ ṣe ṣe 10 minutes ló ń mú mi ní. Olódùmarè ti ṣí ilẹ̀kùn ìdájọ́ sílẹ̀. Gbọ́ sókè. Èrè aládùn kan lóde, alálàyé ẹ̀ ti máa gbọ́ látọwọ́ mọ̀ọ́rú, láyíwọlá mọ̀ọ́rú. Òjò ajá ń bàdàn wọ́n ti bá wa kó o pọ̀, kò ní pẹ́ jáde mọ́, bá jáde kẹ́ wá wò. Alálàyé èrè aládùn ni. Alálàyé ni kẹ́wò, eré tó kọ́ ni lẹ́kọ̀ọ́, tó tún fún ni nímọ̀, káwò ó ni yóò dùn. Alálàyé eré aládùn ni. Àwọn òṣèré apá àpáǹkùfọ̀ ìyá ọláfowó ṣeré wọ́sẹ̀ ìyá ọ̀yọ́ Abẹ́ní agbọ́n lálùdí òòṣà òjìkí jàn mọ́lẹ̀ kúbọ̀là wálì támọ́túyé ajá ń bàdàn bọ́bí kéèkọ́ tírì dùnmọ́mi mọ́tọ́lá akíndélé ayọ̀ mọ́tọ́ṣọ́ àtàláyọ̀ àṣàkà. Alálàyé eré aládùn ni. Alálàyé eré tí ń pàkíyèsí ìgbésí ayé mi rẹ Àjàǹbàdàn Òjó TV lẹ́ẹ̀tì wò ẹ̀yin ẹ̀ kàn sọ̀sìpíráìbù láti wò Àjàǹbàdàn Òjó TV ní YouTube lọ́wà. àsáré kórí ọmọ gbòòrò orí dorí òsì gbogbo ntọ́wọ́ mi ò tó pátápátá gbogbo ẹ̀ mo ti fi gàngàn fà olúwa rẹ̀ déwé ojú omi tí ò ní sinmi. ẹni ọlá kò lè máma wò tó sùn yóò fi parí tó bá dá tí gbogbo ẹ̀ bá fẹ́ dá tó pátápátá ẹ̀mọ́ ti wà dá rárá bí ṣe ń lọ ẹni kó ṣe máa lọ kódà kó tó wọ́ọ̀sì sí pátápátá máa gbé nǹkan jẹ ni. ẹ̀yin ládàá mi ò lè dé.
tó ọpẹ́ fọ́lọ́run bọba àríwá àlàlà funfun bọ aláṣẹ lórí ayé àtọ̀run àmì àtòbímọ ti kà lẹ́yìn. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ní Àtìbà YouTube channel. Mo tún fún àkókò yìí bẹ́ẹ̀ mo fi rọ̀ yín pé kẹ́ ẹ máa lọ tààrà báyìí sórí Àjàmbàdàn Òjó TV, kẹ́ ẹ lọ rí bá ń subscribe síbẹ̀ láti máa wo àwọn sinimá mi, láti lè máa fìfẹ́ hàn mí. Pàápàá jùlọ Alálàyé wà ń bẹ apá kìíní àtàpá kejì, ó sì ń ṣe kíni, ó sì ń lọ bẹ́ẹ̀ lọ́wọ́ lórí ọ̀rọ̀ Alhaji King Wasiu Ayinde Marshal. Àtìgbà tọ́rọ̀ ẹ̀ ti ṣẹlẹ̀ mi ìfẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀. Àkọ́kọ́ mo kí n kú ọjọ́ méjì jọ mẹ́ta lórí ìkànnì yìí. Ẹ̀rí pé ti rí mi ti pẹ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé iṣẹ́ ìtàgé ni mo yàn láàyò. Àyàbá ni ọ̀rọ̀ sísọ, pàápàá jùlọ lórí channel yìí Àtìbà TV channel. Àyàbá ni ọ̀rọ̀ sísọ ń bẹ torí pé kì í ṣe gbogbo ọ̀rọ̀ wa iná lálẹ́ máa fi ṣe sinimá. Kì í wá ṣe gbogbo ọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ lèmi máa ń dá sí. Tí mi ò bá ní ìdí kan tàbí ẹ̀rí kan mi ní dá sí, tàbí nǹkan pàtàkì tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí mi ní sọ̀rọ̀, mi kàn déédéé yanu nígbà tí kì í ṣe pé dandan torí pé kí n lè rówó tàbí views rẹ́rẹ́rẹ́ kí n ní traffic. Ẹni tó bá mọ̀ pé òun rẹ́kọ̀ọ́ kan tàbí méjì kan ní ọ̀rọ̀ mi kò di dandan yóò lọ sórí Àtìbà TV yóò lọ wo nǹkan t'Àjàmbàdàn sọ. Mo rí pé látìgbà tí ọ̀rọ̀ Alhaji King Wasiu Ayinde Marshal tó ti ṣẹlẹ̀ lónígbà tí ń sọ làláwo ń sọ, àwọn oníròyìn ń sọ tiwọn, àwọn skítà àwọn tiẹ̀ fi ń ṣe yẹ̀yẹ́, àwọn kan wọ́n ti lọ ṣe kẹ́tù fún wọn, àwọn kan ti lọ ṣe orin fún wọn, kálukú náà ti lọ ṣe gbogbo ẹ̀. Bọ̀ tọ́rọ̀ bá ṣẹlẹ̀ níwọ̀nba ọpọlọ tèmi èmi máa ń kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. Ìwọ̀nba ẹ̀kọ́ tí mo bá wá kọ́ bẹ́ẹ̀ máa fẹ́ ṣe ẹ̀ fáwọn ọlọ́gbọ́n olóye tó ní làákàyè jù mí lọ. Tọ́rọ̀ bá ṣẹlẹ̀ má ríra rẹ nírìí ẹni tó gbọ́n, má ríra rẹ nírìí ẹni tí òun náà lè yí sọ́fìn. Òwe lòwe ọ̀rẹ́ mi kan tí wọ́n máa ń pè ní orí ọ̀gbadé, ó lẹ́ni tí ò bá sinmi owó wíwá kó má fẹ́ lẹ́wọ̀n ṣe yẹ̀yẹ́. Nígbà tí bá sì ń gbowó kò síbi tọ́rọ̀ rẹ̀ ò ní já sí, kọ́lọ́ba láàánú kó má jẹ́ kọ́rọ̀ wa kó já síbi tá a fẹ́. Pàápàá jùlọ tí èèyàn bá tiẹ̀ wá ṣàṣìṣe tọ́lọ́run bá ń bínú sí, tẹ́lẹ̀dùmarè bá ń bínú sírú ẹni bẹ́ẹ̀ èmi kì í bọ́ lọ́run bínú tọ̀rọ̀ Ọlọ́run ṣòro gbèjà. Torí pé ọ̀tá rẹ̀ lónìí tá a wà níbi ọ̀tá Ọlọ́run ó lè dọ̀rẹ́ Ọlọ́run lọ́la. Ọ̀rẹ́ Ọlọ́run lónìí tí gbogbo wa ń gbóríyìn fún pẹ́ni Ọlọ́run ni ó tún lè dojú kejì lọ́la, padà sí ibú, apádà sí ìgbà, apádà sí ìṣe, apádà sí ẹ̀sìn. Ọlọ́run má jẹ́ ó tọ́ sí mi àti yín. Tọ́ kí ni ẹ̀kọ́ tí mo kọ́ lórí ọ̀rọ̀ Alhaji King Wasiu Ayinde? Àkọ́kọ́, ọ̀pọ̀lọpọ̀ máa ń gbàdúrà gíga, ọ̀pọ̀lọpọ̀ máa ń gbàdúrà k'Ọlọ́run ṣe òun lólówó, ọ̀pọ̀lọpọ̀ máa ń gbàdúrà ipò agbára, ọ̀pọ̀lọpọ̀ máa ń gbàdúrà kó wọn máa bọ̀ kákílẹ̀ ọmọ ọ̀rọ̀ kí wọ́n mọ̀ pé lágbájá ni o, kàmọ̀dọ̀ ni o. Ṣùgbọ́n wọ́n ti gbàgbé pé àti gòkè ò le, ṣùgbọ́n bó o la ṣe fẹ́ kọ̀ǹtúrò ara wa tá a bá dókè tán. Ẹlòmíì ń bẹ tó ṣe pé déédéé kọ́ máa rí 1 million naira lọ́dún ìlàdúrà rẹ̀ ó fi gbà ní òfin ní ṣìṣe lẹ̀mí rẹ̀ òfin ní kúrú. Àwa máa bẹ̀ lọ 1 billion naira, ẹ wo iye 1 million naira téèyàn ó rí nínú 1 billion naira. Ṣé ẹ rí àwọn ẹja kan bẹ̀ ìgbà tí Elédùmarè ṣẹ̀dá wọn inú kànga ló dá wọn sí. Ṣé ẹ mọ̀ pé kò sáyè fún ẹja kankan nínú kànga ju pé kó lọ òkè kó lọ ọlẹ̀ lọ. Níjọ́ tójò ńlá bá wá rọ̀ tí kànga yẹn kún tẹ́ja yẹn jáde tó bọ́ sójú àgbà tó wá ṣe bàlàbàlàbàlà tó bọ́ sódò àṣejìrẹ́ tàbó bọ́ sódò Ògùn tàbó bọ́ sódò Erelú tàbó ti wà bọ́ sọ́sà. Ṣé ẹ mọ̀ pé ìgbésí ayé títí ń lò bọ̀ látọdún tó pẹ́ ó ti yípo. Ó di dandan tí wọ́n bá pé 10 tí wọ́n jọ ń rìn wọ́n sọnù kò sí bí ẹ ṣe fẹ́ ṣe. Torí wọ́n mọ̀ rò pé àwọn máa lò ibi táwọn ń wẹ̀ lọ lópin títí tí wọ́n fi jù lọ. Ló ṣe gba ẹ̀sùn tó ti dàbí gbogbo ẹ̀dá tí bá ń bẹ lọ́hùn oore kó máa bẹ lọ́hùn fọ́lọ́hùn kó máa bẹ Ọlọ́run rẹ̀. Ọlọ́run oore tó sì fún mi oore tápá àmì ọ̀kà ni. Àwọn oore kan bẹ tọ́lọ́run bá ṣe fẹ́ dà apá ẹ̀dá ò ní ká. Ó lè mẹ́dà ṣiṣẹ́, ó lè mú ẹ̀dá sí wà ó. Gbọ́ mi dáadáa, mi sọ pé kò dáa ká bẹ lọ́hùn oore, mi sọ pé kò dáa ká dẹni gíga nú ayé. Ṣùgbọ́n ọmọ 27 years tẹ́ni kọ́ máa control 27 billion
ṣeéṣe kó ṣàṣìṣe. Ọmọ 16 years tó ti ń lo navigator, tó ti ní private jet, tí ò bá ní onímọ̀ gidi lẹ́yìn, tí ò bá rẹ́ni bí, tí kì í bá ṣe pé àwọn tó bí ní àmà tí lówó rẹ̀ tó ti pọ́ kàn jáàmù lọ́kì ni, ó lè ṣìwàhù. Ṣùgbọ́n ọ̀rọ̀ Alhaji Wasiu Ayinde ò rí bẹ́ẹ̀. Nǹkan tí mo kàn fẹ́ yọ lò ń bẹ̀ nípa pé ìtọ́pọ̀lọpọ̀ fi ń ṣàṣìṣe nínú ayé, ìtọ́pọ̀lọpọ̀ fi ń ṣìwàhù nínú ayé, náà ni kò tọ́lọ́run gbé sí. Ṣé ẹ wá fẹ́ máa dọ́lọ̀ lẹ́bi? Torí gbogbo owó tọ́lọ́run bá gbéga nínú ayé, tó o bá ń jà tàbí o bá ń fa wàhálà bí ìgbà tó ọmọ Ọlọ́run ló mú gọ̀ ni, ò ń sọ fọ́lọ́run pé kò mọ ohun tí ń ṣe ni. Nínú òròrí mi, then ẹni ayé bá ń yẹ kó máa ṣọ́ra. Ẹni tó bá wà nípò gíga kó máa rí rẹ̀ bí ẹni tó wà nípò ẹlẹgẹ́. Ẹ̀kọ́ ló yẹ ká kọ́ nínú ohun tó ṣẹlẹ̀ sí Alhaji Wasiu Ayinde. Alhaji Wasiu Ayinde, Alhaji Wasiu lè máa sọ̀tàn gbèsè ayé wọn, kí wọ́n máa sọ nípa sufferness tí wọ́n ní. Ìyẹn ò lè jẹ mí. Ìdí tí òjò lè jẹ mí ni wípé kò sí láyé. Yorùbá ti sọ pé ojú ẹni máa là, àárò wí. Kì í wá ṣe gbogbo ẹni tó rò wí iná lórí dáadáa padà sọ nígbẹ̀yìn. Kì í ṣe gbogbo ẹni tó sọ́fà nínú ayé ìlú padà dẹni gíga nínú ayé o. Kì í ṣe pé gbogbo ẹni tó fòró nínú ayé ìlú náà padà dọlọ́lá olókìkí nínú ayé, ló padà dẹni tí ń bọ́ bá jẹ, ló padà dẹni tí ń bá gómìnà ìlú ṣe, ló padà dẹni tí ń jókòó ti ààrẹ. Ṣé gbogbo ẹni tó sọ́fà láyé ni? Ìwọ tó bá wá sọ́fà láyé, tó sọ lọrin láyé, tó bá wá padà dẹni gíga nínú ayé, tó dẹni àpésìn, tó dẹni àpéwò, tó dẹni táyé ń fọlá rẹ̀ tọrọ, kì í ṣe mímọ̀ ṣe rẹ̀. Ìfẹ́ lọ́lọ́run ní sí ẹ. Ọlọ́run wa máa gbèrú ẹni bẹ́ẹ̀ kan dìde nínú ìlú kan tó yẹ pé ẹyọ ẹnìkan péré bẹ́ẹ̀ ìní wà bẹ́ẹ̀. Tó bá wá ṣọ́ra, ó di dandan. Ibi tó bá ti ń sá fọ́tà, tó bá ti ń sá fẹ́lẹ́ nìyí, ó padà máa ṣe olóore. Bẹ́ẹ̀ ni wà Alhaji Wasiu Ayinde. Ṣé wá rí àwọn àkókò kan wà tó pé nǹkan ẹyọ kan ilẹ̀ mi kàn máa ń gbà kí Alhaji Wasiu Ayinde kan kọ́kọ́ gbà. Àkọ́kọ́, ká má gbà pé àwọn ti ga kọjá àṣìṣe. Ṣé rí gbogbo ẹ̀dá tó bá ríra rẹ̀ pé òun ti ga kọjá àṣìṣe, tó bá ń ṣàṣìṣe kò ní gbà pé òun ṣàṣìṣe. Gbogbo ẹ̀dá tó bá ríra rẹ̀ nídìí wípé òun ti gbọ́n kọjá àṣìṣe, tó bá ń ṣàṣìṣe kò ní mọ̀ pé òun ṣàṣìṣe. Òwe Yorùbá kan wá ní pé ajẹ̀bi mọ́mọ̀ ẹni kógun jàlú. Àwọn ọ̀jọ̀gbọ́n ní ajẹ̀bi mọ́mọ̀ kí kógun jàlú, pé ajẹ̀bi mọ́gbà ẹni kógun jàlú. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ sí Alhaji Wasiu Ayinde, Ọlọ́run dáhùn, torí pé Ọlọ́run dá wọn ní ọ̀jọ̀gbọ́n tí wọ́n ń kọrin ọgbọ́n, táyé fi ń porí wọn níre, táyé fi ń ṣe dànsáàkì fún wọn. Ó wá jẹ́ kán máa ríra wọn bí ẹni tí ò lè ṣe nǹkan kó kù síbi kan. Elédùmarè nìkan lọba tó gbọ́n. Elédùmarè nìkan lọba tó mọ̀ ọ́n ṣe. Kí ni ń jẹ́ gba ojúmọ̀? Ìgbà ojúmọ̀ lẹni táyé ń sọ àṣìṣe rẹ̀, tí gbogbo ayé tó pé àṣìṣe rẹ̀ ni wọ́n máa sọ. Ó dára ìlú mélòó tó jáde yàtọ̀ fáwọn tí wọ́n súnmọ́ Bọ́lá Ahmed Tinubu, tí wọ́n yin Tinubu lónìí. Gbogbo wa náà ń bú ni. Ibi títí ń ṣàṣìṣe, ibẹ̀ là ń rí. Ibi títí ń ṣe dáadáa, ẹjọ́ kì í pọ̀ bẹ́ẹ̀. Pàápàá jùlọ ẹ wo social media lénìí, téèyàn bá ṣe dáadáa, èèyàn mélòó ní praise ń tọ̀ lórí social media. Ṣùgbọ́n ọjọ́ tẹ́ ẹ bá ṣàṣìṣe, wọ́n gbàgbọ́ pé ibí yìí làwọn lè gbà wọlé, táwọn ó ti trend. Débi wípé láti ìgbà tọ́rọ̀ yìí ti wá ṣẹlẹ̀, ojoojúmọ́ báyìí tẹ́ bá ti wá, ẹ máa wá cross fídíò Alhaji Wasiu Ayinde ni. Ó wá dàbí pé Wasiu Ayinde ò ṣe dáadáa kankan rí nínú ayé. Ìdí nù tẹ́ni tó ga tó fi gbọ́dọ̀ wà very very careful. Ìṣesí yín, ìhùwàsí yín, ọ̀pọ̀lọpọ̀ orí bíi pé ẹ ní kí ni wọ́n máa ń pe òyìnbó yìí, ẹ yá mi, pé ẹ jẹ́ kí n lo principle. Wọ́n á rí bíi pé principle yìí ni, pé ẹ ní principle. Wọ́n kàn believe pé Alhaji Wasiu Ayinde stubborn.
téèyàn bá wá stubborn náà ó níbi téèyàn lè fowó kọ́fà mọ́ tó fi máa dé èjì tán dé yẹn ṣùgbọ́n súnmọ́ ni ìlà mọ̀ ṣe ẹni èèyàn búkèrè nìyí àwọn tó súnmọ́ yín wọn pọ̀ táwa tá a súnmọ́ yín àwọn tó súnmọ́ yín yẹn náà wá lè rí wá yín tán àwa tá a súnmọ́ yín ọ̀rọ̀ ẹnu yín làwa ò mọ̀ ọ́n sọ ntẹ́ ẹ bá ṣe tó kù díẹ̀ káàtó tí wọ́n bá gbé sórí afẹ́fẹ́ ńlá yóò mọ̀ sọ̀rọ̀ lórí àti pé tọ́rọ̀ bá sáré ṣẹlẹ̀ tẹ́ ẹ bá sáré correct pressure yín ọ̀rọ̀ ò ní máa le lórí yín ayé ò ní máa rí yín bí ẹ̀dá kan tí ó bìkítà ayé ò ní máa rí yín bí ẹ̀dá kan tó ṣe pé kì í fojú ná yín máa ń fojú commonize èèyàn ntẹ́ ẹ ṣe tẹ́ ẹ mú jẹ yìí tọmọ tálákà kan bá dánrú ẹ̀ wò ó ṣeé ṣe kó máa sọ̀rọ̀ ní àjàalẹ̀ báyìí torí pé kò sí ẹ̀sùn tí wọn ò fi ní ìfikàn tán because ẹ wo iye ẹ̀mí tó wà nínú claim wá yọ different ẹ̀sùn àwọn àfikàn níjọ́ tọ́rọ̀ yẹn kọ́kọ́ ṣẹlẹ̀ tí wọ́n kọ́kọ́ gbé jáde pé wọ́n fún Alhaji Wasiu Ayinde ní suspension lóṣù 6 pé wọn ò gbọ́dọ̀ travel àwọn mẹ̀kúnnù wá wò pé kìnìún pọmọ tálákà rèé o a ní ń fọ̀ ló mọ́ ṣùgbọ́n ti pọmọ olówó báyà tí wọ́n pẹ́ yá mùsù suspension most of people rí bíi pé ṣé ìdájọ́ tó yẹ kíjọba Nàìjíríà gbé kalẹ̀ lórí Alhaji Wasiu Ayinde nìyẹn pé suspension sì ló yẹ kó jẹ́ ààrẹ ni tó ti jáde amòfin kan nílùú Ìbàdàn tó ní tó ṣe yẹn ó ní nǹkan méjì ni ó lẹ́yìn kan fún wọn ní ẹ̀wọ̀n ọdún 10 tàbí kan dájọ́ kú fún wọn kí ló ṣẹlẹ̀ kí la gbé kí la jù ṣùgbọ́n ẹ jẹ́ ká wò kí ló ṣẹlẹ̀ nìbàdàn níjọ́sí tí ní àjò yẹn fi la tẹ̀mí lọ ìyàwó alágbára wà ń bẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ wà ń bẹ̀ ẹ wò bí wọ́n ṣe handle kéèsì yẹn látàrí wípé ẹ̀mí tán síbẹ̀ tá a bá wá fa eléyìí náà tó bá wá sí kú le jù báyìí lọ sí suspension náà láà fún ẹni tí ó kọ̀ sí wàhálà àwa tá a bá pera wa ní celebrity pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó wà lọ́wọ́ at times ó pera rẹ ní celebrity ẹ má bínú pé bó mo tún yà lọ yìí bóyá ó ní fíìmù ní bóyá olórin ní bóyá footballer ní òun gbé mọ́tò kiri mọ́tò rí ò ní ìwé ò ní driver's license your own expectation ni pé wọ́n gbọ́dọ̀ honour ẹ̀ torí pé ó jẹ́ celeb kí ni kíní kan fi sórí tí kíní kan ò fi sórí ìbí òjò bíi bá a ṣe bẹ̀rù là bọ̀bọ̀ wọ́n lè honour ẹ̀ ṣùgbọ́n ìyẹn ò pé kó o má ní gbogbo tó yẹ kó o ní a mọ̀ pé lánìí tàkà ò lè níwọ̀ ẹ̀sìn ó ti ṣẹlẹ̀ rí tán dá mi dúró wọ́n dẹ̀ béèrè gbogbo nǹkan mo dẹ̀ kọ sílẹ̀ ọ̀gá wọn dẹ̀ dé ẹ̀mẹ́ni yìí iṣẹ́ wọn náà ń ṣe níjọ́ náà wọ́n sọ nǹkan kan níjọ́ náà tó wú mi lórí pé kì í ṣe pé bíi kán má ní tó yẹ kán ní ṣùgbọ́n àwọn gbọ́dọ̀ máa honour àwọn tó bá jẹ́ celebrity bíi actors olórin footballer bóyá presenter mi ṣàmọ́ ó ṣàka gbogbo àwọn nǹkan yẹn ṣùgbọ́n kì í ṣe pé bíi kán má ní tó yẹ kán ní then kì í ṣe òfin ò sọ wípé kán fi irú nǹkan bẹ́ẹ̀ yẹn kán fi hùwà mo ti rìn Ìbàdàn rí náà tí mo páàkì síbì kan táwọn òṣìṣẹ́ Ṣèyí Mákindé dé tán níbi tí mo páàkì sí yẹn pé kò yẹ kán páàkì mo fẹ́ béèrè ọ̀nà ńbẹ̀ nínú Ìbàdàn mo sanwó wọ́n gbé mi dé ọ́fíìsì wọn mo débẹ̀ gan ọ̀gá wọn kí mi dáadáa ó lè nígbà wọn ti kọ̀wé fún mi ó lè sanwó ẹ kúrò ńbẹ̀ torí pé ojú ẹsẹ̀ náà ti yọ fídíò náà ti ń rìkọ́dù mo kọ́kọ́ fẹ́ máa claim right pé ibi tẹ́ ní mo dúró sí ibo lẹ gbé ló páàkì sí ibẹ̀ kò sí ló páàkì ńbẹ̀ ṣùgbọ́n wọ́n máa ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba míì wọ́n máa ń lo avenue pé tó pé èèyàn jẹ́ celebrity wọ́n á fẹ́ fi wọ ẹ̀ ṣùgbọ́n ìmọ̀ wọn ara ẹni ò ní lékè ọgbọ́n kì í ṣe pé mo gọ̀ kì í ṣe pé mi mọ tí mò ń ṣe
ṣùgbọ́n at times inú ẹ̀dá tó yẹ kó máa bọ̀wọ̀ fófin jù lẹni tọ́lọ̀ ń bá pè ní nǹkan nínú ayé ilẹ̀ tọ́lọ̀ ń bá fi hàn ìní ìbànújẹ́ òfin ní máa bẹ́ni tí ò jẹ́ nǹkan nínú ayé nítorí pé mi jẹ́ nǹkan wọ́n sì ń fìyà jẹ mí wọ́n sì ń dá ẹni tó jẹ́ nǹkan wọ́n sì ń dá a sí. Alhaji King Wasiu Ayinde ẹ lọ nígbàdúrà ẹ lọ níbẹ̀ lọ́hùn púpọ̀ ẹ lọ níbẹ̀ lọ́hùn púpọ̀ torí pé téèyàn bá ra kẹ̀kẹ́ lọ́mọ 70 years tó káàárọ̀ la wá sí nígbà tí ọmọ ti ń ṣe ni ọjọ́ tí ń dalẹ̀ lọ àwọn kankan bẹ tí ò yẹ kí wọ́n máa bá yín pàdé ńbẹ̀ mọ́ àwọn kankan bẹ tí ò yẹ kí wọ́n máa bá lọ́wọ́ yín mọ́. Alhaji Sikiru Ayinde Barrister of blessed memory wọ́n kọrin kan wọ́n ní orin tọ́mọ kéékèèké ìṣẹ̀yìn kọ táwọn àgbàlagbà mójútó tágbàlagbà bá kọrú ẹ̀ yóò déèyàn yẹpẹrẹ òwe ọ̀rọ̀ ní ìṣòro orin nìkan ló ní ṣe. Gba nǹkan tẹ́ sọ ìgbà ìpá àwọn ọ̀dọ́ onífújì kéékèèké kódà àwọn Alhaji Pasuma àwọn ọ̀gbọ́dọ̀ dánwó ẹ̀wò Alhaji Saheed Malaika àwọn ọ̀gbọ́dọ̀ dánwó ẹ̀wò àwọn tán lè dánwó ẹ̀wò ó wà láàrin àwọn onífújì àwọn millennials yìí àwọn bíi 2010 wá sókè wá sí bí ìfúdò tó wáyé pé àwọn olórí hip hop tó ní kò sẹ́nì kankan tó tọ́ sí láti ṣe ṣùgbọ́n sì tún sẹ́pẹ́rẹ́ díẹ̀ ó dáa kí Portable wá sí irú ẹ̀ ṣé Draggy yẹn wà tó báyìí torí pé láwọn àdámọ̀ kan ó láwọn sísí kan tí wọ́n ti mọ̀mọ́ kálù nínú ẹni tí ó wà correct yín báyìí lórí nǹkan tẹ́ ẹ ṣe inú ẹ náà Portable wà ẹ̀rín mo ṣàdúrà pé ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ sí mi tẹ́ni tí ọ̀gbọ́n tó mi ò fi máa kọ́ mi lọ́gbọ́n lọ́mọ jù ṣẹlẹ̀ pàtó níparí ọ̀rọ̀ mi tí nǹkan báyìí bá ti wá ṣẹlẹ̀ àwọn kan wá wà tó pé wọ́n wá gbé síbi ìparí pé bóyá ẹ̀ ń sakọ̀ torí pé ẹ jẹ máyégún wọ́n wá fibẹ̀ máa ta sí ìlú Ọ̀yọ́ wọ́n máa fibẹ̀ máa ta sí Aláàfin àná ṣùgbọ́n mo mọ̀ pé àgbà ọ̀kọ́gbọ́n Ọlọ́run ní fiṣẹ́ yìí gbogbo ẹni tó bá rí bẹ́ẹ̀ ọpọlọ ẹ̀ kúrú torí mo ti rí bàbá kan tí wọ́n bọ́lẹ̀ nínú mọ́tò tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tí wọ́n ń sọ táìtù òye yín tí wọ́n fi against yìí àṣìṣe wo ló wà nù pé ẹ jẹ máyégún àṣìṣe wo ló wà nù pé wọ́n fi yín joyè yìí lọ́yọ̀ọ́ àwa mọ̀ bọ́yọ̀ náà ń bínú bá láàfin nígbẹ̀yìn gangan ni mọ́ torí pé tẹ́ bá ti ṣàṣìṣe kan báyìí wọ́n á táàgì ẹ̀ mọ́yọ̀ ni wọ́n ti gbàgbé pé ẹni wà tẹ́ ń hù kó tó di pé ẹ joyè ẹni wà tẹ́ ń hù nígbà tẹ́ joyè tán àdámọ́ kálukú wà ní ayé kò dẹ̀ sẹ́dá tó perfect ṣùkú yẹn máa ń sábà dùn mí tó bá ti ṣẹlẹ̀ pé àwọn pípù tí wọ́n ti ń sọ̀rọ̀ yìí ṣé àwọn gangan fúnra ara wọn ṣé wọ́n fẹ́ joyè ni àbí nǹkan kan wù wọ́n mo tẹ́ wo ra yín dáadáa o oríṣi nǹkan mẹ́rin àbí márùn ló ti ṣẹlẹ̀ sẹ́yìn nìkan ní ọdún tó dẹ̀ jẹ́ wípé 40% ò dá yín láre 40% wọn à dá yín láre nígbà ọ̀rọ̀ ó ṣe ganu sí ò ṣe ganu sí nígbà ọ̀rọ̀ pé ẹ̀ ń bá pẹ́sidẹ́ǹtì sọ̀rọ̀ yàtọ̀ fọ́rọ̀ ẹ̀yìn àtàlájẹ́ kọ́lé tí àyìnlá kó tó di pé eléyìí náà tún ṣẹlẹ̀ ìkànnì ibi tí wọ́n ti ń bá kí yín pẹ́ bá Ọ̀ọ̀nìrìṣà bọ́wọ́ láìtẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọdún náà ẹni táyé òjò gbádùn ó sàn jẹ ní ayé gbàgbé ẹ̀ lọ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ò yẹ kó lè máa jẹ́bi tí wọ́n ti máa sọ nípa yín láburú Ọlọ́run kọ yín mọ̀ ṣe ìdí náà sọ̀rọ̀ tẹ́lẹ̀ Mr. King kò sẹ́ni tó pé tánú ayé nígbà tí mo gbọ́rọ̀ àfáà kan tó sọ orí mi wú ó ní gbogbo ẹni tó bá ga láyé ọlọ́lọ́ ni máa kọ rírìn tí òfin ní fẹsẹ̀ kọ wọn là gbọ́dọ̀ gbàdúrà kẹ́ ẹ jábọ́ àdé gbọ́dọ̀ gbàdúrà kẹ́ ẹ ṣubú bá a gbà gan bọ́lọ́wọ́n bá gbà ńkọ́ ká tó wá pé ṣé tẹ́ ẹ bá ṣubú ṣé mi ọ̀bọ̀ ọ̀pọ̀ yìí tẹ́ ẹ bá jábọ́ ní àwọn ọkùnrin Ọlọ́run kọ yín mọ̀ ṣe Ọlọ́run á tọ́ yín sọ́nà kò wá ní jẹ́ mi náà ṣìṣe kò ní jẹ́ ń sọ̀rọ̀ sọ kò ní jẹ́ ń ṣìwà wọnú ayé o. Press, your presence. My name is Olasukomi Ayinde Marshall, also known as K1 The Ultimate. I am here to make clarification of the incident that happened on the 5th of August 2025 at Nnamdi Azikiwe
International Airport local wing while about to board aircraft from Abuja to Lagos. The incident is highly regrettable because I have contributed the better part of my life in the past 50 years to the growth and development of Nigeria, my country, art and culture, both in and out of the country. I've been a good ambassador of this great nation, in and out, in very many ways. Somebody like me should not be found in such incidents. I accept responsibility and appealing to Mr. President, the country, the Honorable Minister for Aviation, the FAAN, the NCAA, and my fans across the globe to please pardon my behavior. Number one, I passed through 2 checkposts and the content of my cup was screened. Need to say I have any content in the cup. Until I got to the lounge while awaiting the boarding of the aircraft, I pour water in it because of my health situation. I need to be sipping water because I'm dehydrated, as recommended by doctor to me. Like I said, I take full responsibility of all incidents. Once again, I seek forgiveness from Mr. President, the Commander-in-Chief of the Federal Republic of Nigeria, who is also my father and father of the nation, the Honorable Minister for Aviation, the pilot, the airline staff, passengers, and above all, my fans across the globe, my family, for the incident. My love for the country is unshakable. I am still the darling ambassador of our nation, and I will continue to carry the banner of this great country everywhere, all my life. Thank you once again. Please accept my apology. Say, property yẹn ma 120 million, mi nothing talent 350 million. Okay. Ṣé bí 20 million ẹ ṣáfẹ́? Máa fún yín. Ní ìgbọ́n tó sọ. Tó bá yẹ pé nǹkan tó máa yẹ kálàáfíà àjọba nìyẹn, máa fún yín. Ó ti wà ńlẹ̀ báyìí. Bí ò tiẹ̀ sí, máa fún yín. Tó dẹ̀ ṣú ọ̀pọ̀ mo máa rí gbà. Ẹ máa rí gbà. Ìṣòro náà ń gbà mí. Kí ló ṣẹlẹ̀? Kò sí nǹkan tí mo tún lọ sẹ́ńtà mọ́. Ṣé bówó mò ń wá lọ tẹ́lẹ̀? Gbogbo dídìde tí mo dìde yìí, mo ti wò pé o lè má fẹ́ fún mi. Iná ló jẹun ló dẹ́dẹ́ kí n kàn dúdú. Kì í kú ṣe pé ó ní lọ sanwó olè ọ̀hún àbí ní ra property ọ̀hún. Ẹ wá jáde mọ́ báyìí. Kí wàá ní? Kí mo tún wà ní? Ó ti di pé tí máa fẹ́ rójú ọkọ mi ńlẹ̀ báyìí ká máa fowó ṣe àbí. Ó bẹ̀rẹ̀ o. Ṣé bí mo tún ṣe dúró lé nísìn tó tún jẹ́ pé ó tún sọ pé rìn ìranu mo rìn bóde. Ní ìsìn tí mò ń wá lọ ìsìn ló tún máa challenge mi nísìn tó mọ̀ létè mi. Ipe tí mò ń wá lọ síbí ló ti fún mi. Kò sí wàhálà. Ẹ dìde ẹja wọlé. Fún kíni? Mo fẹ́ mẹ́nu olóńgbò bọ̀yọ̀ ni. Ẹ wo fún mi mẹ́jàre. Ó bẹ̀rẹ̀ ní dé jàre. Ẹ wo mo kàn dìde ní omi ìṣe o. Ó ṣe kíni? A ní mi ìṣe kò. Òye fẹ́ ṣe náà tẹ́lẹ̀ ni mo máa ń gbé ọ débẹ̀ ń gé. A ní mi ìsinmú tó ẹ stop ẹ. Nítorí inú ilé fún mi jàre. Mi ìlọ́nu. Ọ̀dà ń gbà náà tọ́ ọba lọ kò sí wàhálà. Kí ni? Ọ̀la nílé wa. Kò sáwọn ọmọ nílé. Ní ẹ̀yìn wà.